mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi pàápàá jùlọ mo kí wa nílùú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Kí n tó tẹ̀síwájú, mo kí bàbá wa ẹni ńlá ẹni yìí ẹni àpọ́nlé, bàbá wa nọ́mbà 1 nílùú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀, bàbá wa Sọ̀ǹtì ìlú Ògbómọ̀ṣọ́, His Imperial Majesty ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹ́gẹ́ ìkẹta. Mo kí n pé kájọ pẹ́ lórí bàbá, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ kó dọkínní, káàsì ọpẹ́ lẹ́nu lọ gbá ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún bàbá wa orí adé ọ̀run lẹ̀kẹ̀. Mo sí fìlà forí adé l'Ògbómọ̀ṣọ́ ní dàrú àtàgbègbè rẹ̀, pàápàá jùlọ ìlú Ọ̀yọ́ state kò ní dàrú, gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yìí kò ní dàrú, àmì àṣẹ. Mi ì fẹ́ ká fa fídíò yìí ká fa agùn púpọ̀, mi ì fẹ́ ká fa agùn púpọ̀. Mo kí gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ nílùú Ògbómọ̀ṣọ́, mo kí gbogbo àwọn kìrìsìtẹ́nì, mo kí gbogbo àwọn oníṣẹ̀ṣe. Ẹ rí i pé ọ̀rọ̀ awuyewuye lórí oyè lèmọ́mọ́ àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ó ti káàkiri gbogbo àgbáyé. A gbọ́dọ̀ sọ pé Nàìjíríà nìkan, gbogbo àgbáyé pátápátá ni ló ti gbọ́ sí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n lèmọ́mọ́ ta wípé ọmọlé Ayílára lòun, wọ́n láwọn kan náà tún ti dìde nínú mọ̀lẹ́bí Ayílára tí wọ́n ní pé Ayílára ni lèmọ́mọ́. Bó làwọn yìí fojú sí látijọ́ ìbọn wọn wà látijọ́ yìí. Then ẹ jẹ́ ká wò sàlẹ̀ fídíò, ẹ wo fọ́tò ẹni tẹ́ ń wò sàlẹ̀ yìí. Mo kàn sálábàápàdé fídíò yìí ni mo á fẹ́ ká sọ̀rọ̀ lé kò gùn púpọ̀, tíntín báyìí náà fídíò yẹn, but ọ̀rọ̀ tó wà nú ẹ̀ tóbi gan. Ẹ rí pé gbà mí fídíò mi máa gùn, but ọ̀rọ̀ nú rẹ̀ kò ní weight. Fídíò eléyìí tẹ́ ń wò yìí, fídíò yìí ò gùn rárá, kò gùn, ṣùgbọ́n ọ̀rọ̀ nú ẹ̀ ó nítumọ̀ tó pọ̀ gan fọlọ́gbọ́n fúnilàákàyè fọlóye tí mo á fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Ẹ wò arákùnrin tẹ́ ń wò yìí dáadáa o, ẹ wò dáadáa, ẹ wò dáadáa. Bàbá yìí fi ń yé wa, ń fi ń yé gbogbo àgbáyé wípé Lèmọ́mù Yunus Toliat, Lèmọ́mù Ọ̀jàgbó, torí ẹni ti yan ọba ti yan Lèmọ́mù míì sáàfin tí jẹ́ Lèmọ́mù àgbà fún ààfin Ṣọ̀ún. Tí wọ́n sì lẹ́nu tó bá dá mọ̀ iná ni àgbáyé gbọ́dọ̀ mọ̀. Bọ̀ bàbá yìí fi ń yé wa, bàbá tá à ń wo àwòrán rẹ̀ yìí ń fi ń yé gbogbo àgbáyé wípé Lèmọ́mù Yunus Toliat pọ́mọ bíbí ojúlówó Ayílára ni. Mo fẹ́ ká gbọ́rọ̀ yìí dáadáa o, mo lè ká ẹ̀yin bàbá mi mọ́mọ́, mo fẹ́ ká fi làákàyè ká fi gbé ọ̀rọ̀ yìí. Nínú ọ̀rọ̀ bàbá yìí gangan tó sọ jáde, Àmọ̀tẹ́kùn Oòduà, òun ló interview rẹ̀, òun ló gbé máìkì sí wọn lẹ́nu. Mo wá fẹ́ ọ̀rọ̀ táwọn méjèèjì sọ kájọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́, ìṣesí ká gbọ́ lẹ́ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta tọ́lọ́run bá fún mi lórí ọ̀fẹ́ rẹ̀. Tá bá wá gbọ́ dáadáa, ẹ wá jẹ́ ká píìkì àwọn ọ̀rọ̀ yẹn, ẹ jẹ́ ká yànnàná rẹ̀, ẹ jẹ́ ká wo ìtumọ̀ rẹ̀. Ǹjẹ́ lóòótọ́ ojúlówó ọmọ ọkọ bíbí Ayílára òní Lèmọ́mù Yunus Toliat? Pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá yìí tó sọ jáde níbi fọ́nrán yìí, kọ́ àbí mo ṣe ń wò bẹ́ẹ̀ ni pé inú mọ́sálásí jẹ́mọ̀, inú ọgbà mọ́sálásí jímọ̀ gangan inú ìlú Ògbómọ̀ṣọ́ wọn ti ṣe fọ́nrán yìí. Mo á fi ká fi kẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi wò, ẹ jẹ́ kí n ká tẹ̀síwájú náà. Ojú òní bẹ́ẹ̀ wà, ó sọ láti náà gbàjọ wà ní kóòtù tí a ní. Àwọn náà ti padà tó kóòtù lẹ́yìn ojú bẹ́ẹ̀ lọ gàjọ. Bọ́ọ̀ nínú ìṣe dòdò lónìí fún. Bẹ́ẹ̀ bá gun ẹsẹ̀ nù mí lónìí kò ní kọsẹ̀. Kò ní kọsẹ̀. Ayé dò. Aláwọ̀ tí wọ́n kàn ní wọ́n rán lé bàbá wọn mọ̀jà lé tí ní bàbá tẹ̀lé mọ́. Ọmọ Ayílára lè lọ jọ fáàmù. Yà, mo fẹ́ ká gbé ọ̀rọ̀ yẹ lẹ́sẹsẹ. Fídíò yóò gùn púpọ̀ o, fídíò yóò gùn púpọ̀. Wọn Àmọ̀tẹ́kùn Oòduà, ẹni tó gbé kámẹ́rà sí wọn lójú, ó ń bi bàbá yìí, bàbá tẹ̀ ń wò yìí gangan, wípé báwo ni inú wọn ṣe dùn tó lónìí yìí. ń fi ń yé wa pé kankan ṣẹlẹ̀ ní mọ́ṣáláṣí yẹn lọ́jọ́ yẹn. Bàbá yìí wá níbi tínú òun dùn dé, òun gbádùn ẹ o, inú òun dùn gan o, kódà bí tínú òun dùn dé gan, tẹ́ bá gun ẹ̀sìn inú òun lónìí yìí kò lè kọsẹ̀. Sọ Àmọ̀tẹ́kùn Oòduà wá ń bi pé báwo ni òní yìí ṣe rí. Mo fẹ́ ká tún tẹ̀síwájú, ẹ jẹ́ ká tún gbọ́. Dára ni ìmọ̀mù ẹ sọ̀rọ̀. Ojú òní bẹ́ẹ̀ wà, ó sọ láti náà gbàjọ wà ní kóòtù tí a ní. Àwọn náà ti padà tó kóòtù lẹ́yìn ojú bẹ́ẹ̀ lọ gàjọ. Bọ́ọ̀ nínú ìṣe dòdò lónìí fún.
bẹ́ẹ̀ bá gun ẹsẹ̀ nù mí lónìí kò ní kọsẹ̀. kò ní kọsẹ̀. aláwọ̀ tí wọ́n kàn ní wọ́n rán lé bàbá wọn mọ̀jà létí ni bàbá tèmi mọ́. ọmọ ayélujára lè lè kọ̀ fáàmù ayélujára ni ìmáàmù Yunus ayélujára ni ìmáàmù Muftau tó kírun lónìí ẹni tí ò. mo pa agbọ́n ṣe yìí Àmọ̀tẹ́kùn mo fẹ́ kọ́rọ̀ yẹn ó yé wa dáadáa ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ ni o mo fẹ́ ká mọ̀ túmọ̀ fídíò tí bàbá yìí ṣe gangan báwo nínú yín ṣe dùn tó lónìí yìí ó nínú òun dùn gan-an kọ́lá tí bá gẹ̀ẹ́sùn nínú òun lónìí yìí kò gbọ́dọ̀ kọsẹ̀ wọ́n wá ní báwo ni ọ wá ní ọmọ Ayílára lòun ìgbòdì jìnnà ọmọ Ayílára lòun pé ọmọ Ayílára ni Limam Yunus Toliat kọ́dà ọ wá dákọ̀ àfáà kan tó wá kírun fáwọn lónìí ẹ ṣàkíyèsí o ìṣe kọjá pé lèmọ́mù gangan ò sí nínú ọgbà mọ́ṣáláṣí yẹn lónìí bóyá ó wà nírìn àjò bóyá ó travel ní bóyá ó ṣàkóso sínú mọ́ṣáláṣí ẹ má jẹ́ ká sọ̀rọ̀ láàrin yẹn púpọ̀ jù kò sínú mọ́ṣáláṣí so ẹni tó tún wá kírun fún ẹ lónìí yìí bàbá yìí lọ́mọ Ayílára ni ẹ jẹ́ ká tún tẹ̀síwájú mo fẹ́ kó yé wa dáadáa ká gbọ́. gbogbo mẹ́ta sí ilé bàbá tèmi mọ́. mo gbọ́ pé bàbá yín gangan ló gbé ìmáàmù wọnú Ayílára síbẹ̀ bó ṣe rí nu. ẹ kí ẹsẹ àríyàn dáadáa o àríyàn mo fi ká dì mọ́wọ́ o mo gbọ́ wípé bàbá yín ló gbé Limamu Yunus Toliat wọlé Ayílára Àmọ̀tẹ́kùn Oòduà ń bi bàbá tẹ̀ ń wò yìí bàbá onífìlà yìí Àmọ̀tẹ́kùn Oòduà ń bi ọwá ní bí Àmọ̀tẹ́kùn ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lórí kí ni gbọ́dọ̀ tá Àmọ̀tẹ́kùn Oòduà bí bàbá yín ló gbé Limamu Yunus Toliat wọlé Ayílára ó wá ní bó ṣe sọ yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lórí gbígbé wọlé yẹn kí ni ìtumọ̀ gbígbé wọlé kí ni ìtumọ̀ gbígbé wọlé gangan mo fẹ́ ká yiri àárín yẹn wò ló kéèyàn bá ní gbé yẹn wọlé kí ni ìtumọ̀ gbígbé wọlé sọ àwọn onílàákàyè ọlọ́gbọ́n olóyè mo fẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi gbọ́ àárín yẹn kí ni ìtumọ̀ gbígbé wọlé tẹ́ bá ní gbé yẹn wọlé wọ́n gbé wọlé bàbá yín ló gbé Limam Yunus Toliat náà lọ́lẹ̀ mọ́ńkọ́nà yìí bàbá yín ló gbé Limam Yunus Toliat wọlé Ayílára ó wá ní má ti sọ gẹ́lẹ́ yẹn bẹ́ẹ̀ náà lórí ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. ẹ̀yin ló mọ akérò kọ bàbá yín Mahmudu ẹ̀yin gangan ni fámìlì Mahmud bẹ́ẹ̀ ni tó jẹ́ pé bàbá yín gangan ló gbé ìmáàmù wọlé ẹni tó bá fẹ́ takò ó ti ń pera ẹ̀ lọ́mọ. ẹ tún gbọ́n tí Àmọ̀tẹ́kùn Oòduà tún bí o pé bàbá yín gangan ń ló gbé Limam Yunus Toliat wọlé ń pè wọlé Ayílára ẹ di ọ̀rọ̀ yẹn mọ́wọ́ o kìí ṣe pé bàbá yín ló bí Limam Yunus Toliat o kò bí wípé àbúrò bàbá rẹ̀ ń ló bí Limam Yunus Toliat kò sọ yẹn o kò bí àbí kó ṣàlàyé fún wípé ẹ̀gbọ́n bàbá yín ló bí Limam Yunus Toliat kò sọ yẹn o bọ̀ bàbá yín ló gbé Limam Yunus Toliat wọlé Ayílára ó ní bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. lónìí kó pe nọ́mbà mi kó wá bá mi tàbí kó wá bá mi ní gbàgede ni tèmi ò kú lẹ́dẹ̀ ọmọ àlè ní rí lè bàbá tiẹ̀ sá inú ilé Mahmudu náà mo wà dọ́là mo kọ́ lè mi mo nílé mi tí mo gbé. ìmáàmù ọmọ Ògbómọ̀ṣọ́ ni Inshallah àbúrò yín ni Inshallah ẹ kíyèsí àárín yẹn dáadáa o ẹ kíyèsí àárín yẹn dáadáa ọ̀rẹ́ ti fẹ́ mọ ìyàtọ̀ o ọ̀rọ̀ ti fẹ́ mọ ìyàtọ̀ o wọ́n ti ń kó òrùka bọ bàbá yìí lọ́wọ́ o wọ́n ti ń fi chain sí lọ́wọ́ o ó kọ́kọ́ bí ó dẹ̀ dá lóhùn wípé bàbá yín ló gbé Limam Yunus Toliat wọlé wípé pé bá a ṣe gbọ́ láńgbèjì yẹn Limam Yunus Toliat ìrùpọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ìrùpọ̀ ọmọlé Ayílára gangan ni bàbá eléyìí ni Àmọ̀tẹ́kùn Oòduà sọ fún pé òun ló gbé wọlé ó ní bẹ́ẹ̀ ni bó ṣe sọ gẹ́lẹ́ lórí ẹ̀gẹ́ ti báyìí sìn ètò wọn bí nísìnyí wípé Limam Yunus Toliat wípé ẹ̀gbọ́n yín ni àbúrò yín ni ẹ̀gẹ́ ti báyìí sìn yìí ó ní bẹ́ẹ̀ ni pọ́mọlé Ayílára ni pé ọmọ ilé Ayílára ni ṣé ọmọ bíbí inú ilé Ayílára wà ní báyìí àbí wọ́n gbé wọlé torí ọ̀rọ̀ yẹn ti fẹ́ dàpọ̀ báyìí ẹ ṣàkíyèsí ọ̀rọ̀ yẹn dáadáa o àkọ́kọ́ ni pé bàbá wọn ló gbé wọlé nísìnyí ó ti tó di ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀já tó tẹ̀síwájú. ẹni tí tó bá kírun lórí bí wọn kẹni tí ọba kọ ọmọ dà sọ̀rọ̀. ọmọ dà sí kí wọn má lè bàbá torí lè bàbá wọn ń bàjẹ́ ń dàrú wọn rí tò kí lẹnu tí wọn fẹ́ tò lórí ọ̀rọ̀ lè bàbá tèmi kí wọ́n gbẹnu wọn sọ̀rùn.
wo àárín yẹn mo fẹ́ ká tún gbọ́. ẹ jẹ́ gbọ́ báyìí. gbàjọ wà ní kóòtù tí a ní àwọn náà ṣe padà tó kóòtù lẹ́yìn òdúgbò ẹ̀ lọ gàjà wọ́n ní bí wọ́n ṣe dòdò lónìí wọ́n. bẹ́ẹ̀ bá gun ẹsẹ̀ nù mí lónìí kò ní kọsẹ̀. kò ní kọsẹ̀. aláwọ̀ tí wọ́n kàn ní wọ́n rán lé bàbá wọn mọ̀jà létí ní bàbá tẹ̀lé mọ́. ọmọ ayélujára lè rẹ̀ pọ̀ fáàmù ayélujára ni ìmáàmù Yunus ayélujára ni ìmáàmù Muftau tó kírun lónìí ẹni tí ọba kàn ọmọ mẹ́ta ti lé bàbá tèmi mọ́. mo gbọ́ pé bàbá yín gangan ló gbé ìmáàmù wọnú dá yín lára síbẹ̀. bó ṣe rí nu. ẹ̀yin lọ mọ akérò kọ bàbá yín. Mahmudu. ẹ̀yin gangan ni fámìlì màmú. bẹ́ẹ̀ ni. tọ́jà pé bàbá yín gangan ló gbé ìmáàmù wọlé. ẹni tó bá fẹ́ takò ó ti ń pera ẹ̀ lọ́mọdé lára lónìí kó pe nọ́mbà mi kó wá bá mi tàbí kó wá bá mi ní gbàgede ni. tèmi ò kú lẹ́dẹ̀ ọmọ àlè ní rí lè bàbá tiẹ̀ sá inú ilé Mahmudu náà mo wà dọ́là. mo fẹ́ lè mi mo nílé mi tí mo gbé. ìmáàmù ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Inshallah. àbúrò yín ni. Inshallah. ẹgbẹ́ yín náà tó lẹni tí. tó bá kírun ló wá fi fún un. kẹ́ni tí ọba kọ́ ọmọ dà sọ́rọ̀. ọmọ dà sí kí wọ́n má lè bàbá torí lè bàbá wọn ń bàjẹ́ ń dàrú wọn rí tò. kí lẹnu tí wọ́n fẹ́ tò lórí ọ̀rọ̀ ilé bàbá tèmi kí wọ́n gbẹ́nu wọn sọ̀rọ̀. nonsense. ẹ jẹ́ ká tó gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ dákun mọ́ fọlọ́ máa mo fi bẹ̀ wá. ìkan méjì wọn kó papọ̀ láàrin yẹn tí mo fẹ́ kí ayédèna rẹ̀ àwọn tó ń sọ̀rọ̀ lórí ẹ̀ kọ̀ọ̀kan bíi méjì àbẹ́yọ̀ kan tí mo ti rí torí mi ò tètè mọ̀ pé fídíò yìí wọ́n ń sọ̀rọ̀ lé lórí mi ò tètè mọ̀ pé fídíò yìí náà ń sọ̀rọ̀ lé lórí wọn tún sun désàlẹ̀ kòkó báyìí ọ̀rọ̀ méjì wọn kó papọ̀ bíi fídíò yìí Àmọ̀tẹ́kùn Oòduà ń bí pé bàbá yín ló gbélé Imam Yunus Toliat wọlé Ayílára ṣe pé gbé wọlé yẹn ti fi hàn yí pé kìí sọmọnulé yẹn gbé wọlé gẹ́gẹ́ bí òye tèmi lẹ́yìn ọ̀rẹ́ ló tún wá ń bí pé àbúrò yín ni Imam Yunus Toliat ẹni tó tún wá kírun lónìí ẹ̀gbọ́n yín ni wíṣùn ìpọ́nmọ́ bíbí inú ilé Ayílára ni oníbẹ̀ náà ni ẹ jẹ́ ká tún fídíò yìí gbọ́ dáadáa mo fẹ́ ká gbọ́ ká tún gbọ́. gbàjọ wà ní kóòtù tí a ní àwọn náà ṣe padà tó kóòtù lẹ́yìn òdúgbò ẹ̀ lọ gàjà wọ́n ní bí wọ́n ṣe dòdò lónìí wọ́n. bẹ́ẹ̀ bá gun ẹsẹ̀ nù mí lónìí kò ní kọsẹ̀. kò ní kọsẹ̀. aláwọ̀ tí wọ́n kàn ní wọ́n rán lé bàbá wọn mọ̀jà létí ní bàbá tèmi mọ́. ọmọ ayélujára lè rẹ̀ pọ̀ fáàmù ayélujára ni ìmáàmù Yunus ayélujára ni ìmáàmù Muftau tó kírun lónìí ẹni tí ọba kàn ọmọ mẹ́ta ti lé bàbá tèmi mọ́. mo gbọ́ pé bàbá yín gangan ló gbé ìmáàmù wọnú dá yín lára síbẹ̀. bó ṣe rí nu. ẹ di àríyànmọ́wọ́ mo gbọ́ wípé bàbá yín ló gbé Imam Yunus Toliat wọlé ẹ di àríyànmú dáadáa o ẹ dè é mú dáadáa ó gbé wọlé kí ni ìtumọ̀ gbígbé wọlé ẹ dákun kí ni ìtumọ̀ gbígbé wọlé tẹ́ńbálì yẹn gbé yẹn wọlé kí ni ìtumọ̀ gbígbé wọlé ẹ jẹ́ ká di àríyànmú ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. ẹ̀yin lọ mọ akérò kọ bàbá yín. Mahmudu. ẹ̀yin gangan ni fámìlì màmú. bẹ́ẹ̀ ni. tọ́jà pé bàbá yín gangan ló gbé ìmáàmù wọlé. ẹni tó bá fẹ́ takò ó ti ń pera ẹ̀ lọ́mọdé lára lónìí kó pe nọ́mbà mi kó wá bá mi tàbí kó wá bá mi ní gbàgede ni. tèmi ò kú lẹ́dẹ̀ ọmọ àlè ní rí lè bàbá tiẹ̀ sá inú ilé Mahmudu náà mo wà dọ́là. mo fẹ́ lè mi mo nílé mi tí mo gbé. ìmáàmù ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Inshallah. àbúrò yín ni. Inshallah. ẹgbẹ́ yín náà tó lẹni tí. tó bá kírun ló wá fi fún un. kẹ́ni tí ọba kọ́ ọmọ dà sọ́rọ̀. ọmọ dà sí kí wọ́n má lè bàbá torí lè bàbá wọn ń bàjẹ́ ń dàrú wọn rí tò. kí lẹnu tí wọ́n fẹ́ tò lórí ọ̀rọ̀ ilé bàbá tèmi kí wọ́n gbẹ́nu wọn sọ̀rọ̀. nonsense. mo rò pa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀gbọ́n Toliat tó pe rẹ̀ lẹ́gbọ̀n ó ní Imam Yunus Toliat àbúrò òun ni kíní kan àlùfáà Muftau tó wá kírun mi ìbá ṣe mistake orúkọ yẹn mo rò pé Imam gangan ò sí nílé ẹ̀gẹ́ta àníyàn ti báyìí ọlẹ́gbọ̀n òun ni ṣẹ́ni tó bá wá ní pé Imam Yunus Toliat pé kò kì í ṣe ọmọ bíbí ilé Ayílára ó ní kó pe òun but àwọn nǹkan kan bẹ tí mo fẹ́ ká gbé yẹ̀wò
ẹ rí wípé ọ̀rọ̀ atara ẹ̀ ní sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ pọ́mọnulẹ̀ Ayílára lòun kò sọ̀rọ̀ nípa bàbá Yínúsà kò sọ̀rọ̀ nípa màmá ẹ̀ bàbá rẹ̀ lọ́dẹ̀ gbé Yínúsù Tọ́líọ̀t wọlé gẹ́gẹ́ bí Àmọ̀tẹ́kùn Oòduà ṣe bí lẹ́yìn bàbá rẹ̀ gbé wọlé tán wọ́n wá di ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n ẹ wá jẹ́ ká tẹ̀síwájú mo fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu màmá Kẹsẹ́tì ìyá Kẹsẹ́tì mo fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn nípa àáfà Yẹ̀pẹ̀ sẹ̀mọ̀pá àwọn ọ̀rẹ́ Tọ́lí eléyìí àwọn ọ̀rẹ́ àfọ̀jà gbó eléyìí àwọn ẹni à ń fún nígboyà yìí pé wọn ò lè rí yọ pé òfin ti dé wọn ò lè rí yọ ipò ọba kọ́ ló ní mọ́ṣáláṣí ẹni mọ́ṣáláṣí bá jẹ́ mọ́ṣáláṣí ìlú pépè sọba ló ní tí wọ́n bá ti ń gba sàdákà ń bẹ̀ báyìí ní fi lèmọ́mù ní àyàbalẹ̀ wípé kò sí ṣòro ẹgẹ tiẹ̀ ń sẹ́ yìí wá jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu màmá Kẹsẹ́tì ká gbọ́ tẹ́fẹ́ sọ ń pa bàbá yìí àti lèmọ́mù Tọ́lí gangan. tọ́lá àwọn gan ti tọwọ́ bọ̀rọ̀ ìdílé Tálíátù àwọn gan náà kọ́kọ́ tọwọ́ bọ̀ tán wá ń sọ ní ìsìn pé nígbà náà kò yẹ kẹ́yìn rántí ẹ̀ kó má gbọ́rọ̀ ọlọ́rọ̀ sí kẹ́nẹ́ which is lie òṣèlú ló fẹ́ fi bọ́ pọ́ọ̀k ẹni tó ní Tálíátù ó máa kéwú ó máa gbogbo ẹ̀ irọ́ gan ló fi jẹ ìmáàmù l'Abẹ́òkúta òun fúnra rẹ̀ ló sọ fídíò wà ó ní wọ́n bí òun léèrè Tálíátù jáde kó já mi wọ́n dàbí ẹni pé yẹn kàn ṣe ṣígúlé ẹni irọ́ pọ̀ jù ní ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ yóò bá ṣẹbọ tó ló fẹ́ jẹ ìmáàmù tí ń bá ń parọ́ bàbá ńlá ìkàlẹ̀ èèyàn máa wá tò lẹ́yìn onírọ́ tí ó fi kó gbogbo àwọn èèyàn sínú ná mọ́sálásí wo ni wọ́n ń fún wọn ní físàbílílà ó ti níbi tó Tálíátù ti ṣe tó ti ṣe kìíní ṣe bí wọ́n fún wọn fi wọ́n ń dá físàbílílà lówó ìgbàlẹ̀ owó gbogbo ẹ̀ wọ́n fi sílẹ̀ àbí wọn ò fi sílẹ̀ bàbá yìí ẹ jọ ẹ ń gbowó ní aṣọ́rọ́ọ̀kì tán fún yín àbẹ́ ẹ̀ gbowó báyìí lẹ́nu mọ́ àárí tí fídíò ni ó máa fò kiri mọ́ nípa ọ̀rọ̀ òṣèlú ńgbà wo ẹ ti wọbẹ̀ wọ́n sì sọ fún yín kó tí ń bẹ lábẹ́. ẹ jẹ́ ká kọ́ kéésàárì ọ̀rọ̀ tí màmá Kẹsẹ́tì ń sọ yìí ẹ ká kọ́ kéésàárì yẹ o wọ́n ń sọ̀rọ̀ nípa àáfà Tọ́líọ̀t lọ́wọ́ wọ́n wá já sọ̀rọ̀ bàbá tẹ̀ ń wo fọ́nrán abẹ́ tẹ̀ ń wojú wọn yìí ọ̀nàrẹ́bù Yẹ̀pẹ̀ àfọ̀ ọ̀nàrẹ́bù Yẹ̀pẹ̀ èmi ò àáfà yìí rí rárá nípa ọ̀rọ̀ ìmáàmù ọjà gbó mo fi mọ àáfà yìí bọ̀ bí màmá Kẹsẹ́tì ń sọ̀rọ̀ ń ṣe dà pé àáfà yìí gan gbóná nípa olóṣèlú nípa àwọn ìjọba mo rò pé ń fi ìjọba làkàlàkà pẹ̀lú wáàsí rẹ̀ ń fi ìjọba làkàlàkà ìsọ̀ntọ́ yẹ fún ìjọba mo á rò pé lórí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìjọba wá jókòó lórí ẹ̀ pé kí ni tọ́tọ́ láti ṣe fúnru àáfà yìí kí ni tọ́ yẹ bóyá ṣé táwọn gbé dání ó rò pé easy ni bóyá ṣé táwọn gbé dání bóyá òpó rọrùn láti ṣe àbúlé láti ṣe gbogbo ti fún un nípò àwọn ìjọba ti fún un nípò kan l'Ábùjá ẹni màmá Kẹsẹ́tì wá ń sọ ń sìn wípé bí ṣe ń yàkàyàká ti ń sọ̀rọ̀ ń pa ìjọba nísìnyí àwọn ti fún un nípò l'Ábùjá pé àwọn ọ̀gbọ́hùn rẹ̀ mọ́ kí ló dé ẹ̀tíkẹ́tì àárín ẹ̀ ń sìn yìí wíṣmì pówó ti ń wọlé ọ̀rọ̀ tọ́jà ọ̀rọ̀ tí tọ́jú àbáyé ń sọ ń pa ìjọba tẹ́lẹ̀ nígbà tó náà ti darapọ̀ mọ́ ìjọba gẹ́gẹ́ bí màmá ti ń sọ nìyẹn o èmi ò lérò pé òtítọ́ ọ̀rọ̀ yìí ó lè máa jáde mọ́ ẹwà àárín yẹn ń sìn báyìí ẹ jẹ́ ká tẹ̀síwájú ká tún gbọ́ ọ̀rọ̀ lẹ́nu màmá Kẹsẹ́tì. pátá nǹkan ò ní dá wà láìkàláì ẹ lè máa ní kíní kan ìmọ̀ kí lè mọ̀ kọjá ìmọ̀ kí la tún fẹ́ kọ́ nínú ìmọ̀ èmi tí mi ò lọ sí skul rárá àní mo ṣe tíṣà lápáńgà nígbà ni wọ́n wá tíṣà lọ́kọ̀ mi bá bẹ̀rẹ̀ sí ní kọ́ mi ọlọ́run ò jẹ́ kẹ́mi ó mọ̀ wé o bóyá báyìí ròní bá fi máa fínísì gbogbo owó àwọn ẹni báyìí kọ́ mi sáré kọ́ mi ní ìwé kan ní pé opportunity kan ní mo ní ṣé pé ìṣiṣẹ́ tíṣà láìka báwa Abdulhakeem iye imam nílẹ̀ Yorùbá pátápátá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bọ̀ káwá máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan pọ́ìntì ní ká mú nú ẹ̀ o sir as a lawyer you be ẹni ó lè ṣeé ṣe tí wọ́n bá ń fi ìdílé jẹ́ ẹlẹ́bọ lè wà nù wọn ẹni o ṣé ọba àná àwọn ẹlẹ́bọ ò bá wọn ṣe ìdáhùn tí pé bóyá ẹlẹ́bọ wà nù wọn ó di méjì ọba tí wọ́n gbé Tálíátù wá fún àwọn ọlọ́ba gan fúnra ara wọn wọ́n mọ̀ pé owó náà fi gbé Tálíátù wá wọ́n wé láwàní fún Tálíátù wọ́n pín ní píksọ̀ yẹn mọ́ bàbá ò lè sọ̀rọ̀ bí nǹkan kan náà fi gbé Tálíátù wá wọ́n ní kò dóṣù kan lọ sọ́sẹ̀ mẹ́ta lọ́ba kú wọ́n dẹ̀ ti ń fà á gẹ́gẹ́ bí iṣẹ́ lọ́ọ̀yà tẹ gbàṣà àwa Abdulhakeem Yẹ̀pẹ̀ ẹbí lọ́ọ̀yà tẹ jẹ́ ìjọ tí wọ́n bá gbèyàn wá
tí wọn ò sì wádìí wọn kàn gbé wá wọn lọ́mọ ilé Ayílára ni àwọn yẹn ń kọ ha ṣé ilé Ayílára ni ó dà wọ́n wá ń wádìí láti lè ní ṣé ọmọ ta ni nínú ilé Ayílára wọn ò tí ì jẹ́ kán ṣe ìwádìí tán wọn ò dẹ̀ wádìí wọn kàn gbé wá lójijì náà ni wọ́n sì pèèyàn nínú ilé Ayílára pé tó kó wá dúró wọ́n fẹ́ fọmọ ilé Ayílára kan àṣẹ lọ́ọ̀yà ṣé ìjọ tán bá gbé ẹjọ́ wálẹ̀ ń dà àwọn ṣe investigation bẹ́ẹ̀ kì í ṣe ìgbà tẹ́ ẹ bá tún dájọ́ tán ẹjọ́ tó ti kúrégbé ṣé wọ́n tún gbé padà wá bá yín àbí wọn ò gbé padà wá bá yín Abdulhakeem ó dàbẹ́ Yorùbá ṣẹbọ tí ń bá ń ṣàbòsí ojú ẹbọ lọ ẹ̀tàkùnlá tá a bá fẹ́ rìn nínú ìsìlámù. ẹ wo inú mi dùn fún ọ̀rọ̀ tí màmá Kẹ́sẹ́ ti sọ yìí ẹ̀yin tẹ́ bá jẹ́ lólùfẹ́ mi tí mo jọ ọmọ yín tẹ́ ti ń tẹ̀lé mi bọ̀ tipẹ́tipẹ́ tẹ̀ ń wo fọ́nrán mi mo fẹ́ lọ́wọ́ mo fi bọ̀ yẹn ẹbẹ̀ yẹn mọ́ bò mí kí ni mo máa ń sọ ń pọ̀ ọ̀rọ̀ àwọn àfáà àtàwọn tá a ká kéwú ẹ rí i pé inú mi dùn màmá tẹ́ ẹ ń sọ̀rọ̀ lọ́wọ́ yín màmá yìí gan ọ̀ka kéwú wọn ọ̀kàwé ṣùgbọ́n tí wọ́n ń fàyọ ni wípé àwọn fẹ́ fà àwọn àfáà mọ́ pé irọ́ ẹnu ọ̀pọ̀lọpọ̀ pọ̀ irọ́ pọ̀ ẹ lè torí pé kéwú kẹ̀kẹ́ máa tàn wá jẹ ẹ lè torí pé ẹ mọ kéwú ẹ jẹ́ aṣíwájú nú ẹ̀sìn kẹ́ kó wa wọnú ná ẹ gbọ́dọ̀ tí màmá ń sọ lèmi fi ń sọ wípé àwa tá a ka kéwú tá a bá ní ká lajúlẹ̀ ká máa wo àwọn àfáà yìí wọ́n padà kó gbogbo wa sínú ná kí ti gbogbo wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀rí ẹni yìí ń sì báyìí wọ́n ní ń pariwo tẹ́lẹ̀ pariwo ìjọba ìgbà wọn ti fún un ní ọ́fíìsì l'Àbújá wọn ní kò lè sọ̀rọ̀ mọ́ wọn ní bí Kẹ́sẹ́ yìí ṣe máa ń fò lambalamba tẹ́lẹ̀ tí máa yìí ti ọ̀hún wọn nígbà wọn ti fún un nípò l'Àbújá kò lè sọ̀rọ̀ mọ́ bàbá yìí wá ní dìfẹ́ǹdì Ìmámù Tọ́líà ẹ̀wà rí yẹn sí báyìí so ká fi wò ó wípé ẹ̀yin tẹ́ ẹ ka kéwú nìkan kọ́lẹ̀ ẹ̀ tún ẹ̀sìn yìí ṣe ọ̀pọ̀lọpọ̀ yín tó ń ṣe tí ọ̀dà tí ń rìn tí ń gbégbèsè tí ọ̀dà tí ń gbégbèsè tí ọ̀yẹ tí ọ̀pọ̀lọpọ̀ àfáà tó yẹ kó dìde kẹ́ ẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀ tí ẹ ò lè sọ àwọn kọ̀ọ̀kan tó dẹ̀ tó ń dìde láti sọ bá wọn sòótọ́ ọ̀rọ̀ tọ́gun lọ́gbọ̀n tó ń takò wọ́n ẹ wo mufti wo ẹ wo ìgbésẹ̀ burúkú tí bàbá yìí ń gbé gbogbo gbà nípa ilẹ̀ Yorùbá òun náà lọ darọ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí rú débi tó dé yìí tí ọ̀wá ní sáfà kan láti sọ tí ń jò sí tọrọ fún àwọn tó bá tún wá dìde láti sọ tọrọ fún àwọn àkọ́tù máa takò wọ́n ẹ̀wà nìyẹn ẹ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ mọ̀mọ́ ọwọ́ padà tẹ gbogbo èèyàn àfáà lákatakítí. and again tẹ ẹ bá níwọ̀n kì í fi ìdílé jẹ ọba irọ́ mo jà yín níyàn rẹ̀ pé irọ́ pátápátá lè pa àkídà tí yín tó fẹ́ bọ̀ yín lẹ́yìn sọ kídà tó sì fẹ́ bọ̀ ọ̀lú ni wọ́n ṣe nílẹ̀ Yorùbá oníkálukú ní assignment ẹ̀ tó ń ṣe nínú ilé ẹbí ìdílé mi ó ní assignment tí wọ́n ní nínú ìlú lọ́yàn ìdílé tó ń jẹ ìmáàmù àfi tí ò bá sí èèyàn wọ́n lè lọ́dà ẹ̀jẹ̀ amú nínú ìdílé ìwà ìdílé mẹ́ta ọjọ́ wípé tí ìmáàmù ìdílé kan bá kú ta ni kó tó ṣe ọ̀pọ̀lọpọ̀ délé kan bá pọ́ìntì ọmọ wọn láti máa lọ sílé kí ó kàn lọ kọ́ ẹ̀kọ́ dáadáa ǹjẹ́ ti gbọ́ so ẹ má sọ yẹn tẹ́ ẹ bá ní níbi interview wọ́n máa ṣe interview lóòótọ́ àti lódodo àwọn míì ni tíjà bá dẹ̀ fẹ́ wáyé ní interview yẹn wáyé kí ká bẹ̀rù Ọlọ́run lóòótọ́ lọ́ọ̀yà ní àti pé àṣẹ Islam tí ì ṣe ìfẹ́ inú yín ńlẹ̀ fi ń sọ̀rọ̀ yìí wàláì tàláì ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run nílẹ̀ Yorùbá ẹ lọ sábẹ́kúta ẹ rí ìdílé tó ń jẹ ìmáàmù hasan oníkálukú ló ní assignment yẹ tí wọn ò sì ní bá wọn dùn tó bá ti wà lẹ̀ nílọrin ìdílé tó ń jẹ ìmáàmù wà nílẹ̀ Haúsá ìdílé tó ń jẹ ìmáàmù wà tàbí tí ò bá wá sí rárá wọn nítorí alákẹ́ má kẹ̀kẹ́ ọkẹ́ mọ́ mẹ́rin ẹ̀ńdẹ́ lákẹ́ ìyá kẹ́yí mọ́nà King Saudi ta ló lè bá wọn du oyè ìdílé wọn kò sí ìmáàmù ní Mọ́kà ó ní bí wọ́n ti mú afá yẹ̀pẹ̀ ẹ dákun torí Ọlọ́run ṣé ẹni tẹ́ bá ní kẹ́ bá wọn fa ọ̀rọ̀ yìí nítorí pé wọ́n jẹ́ tálíkà àárí àwọn ẹni tó máa dìde fún wọn o kò sẹ́ni tó kọ Tálíátù tí ò bá fẹ́ kí ọ̀rọ̀ yẹn kó tó lọ òkè sí kó lọ yọ orúkọ rẹ̀ kúrò nínú ìdílé ọmọ Ayílára kò tí ì fi ọjọ́ kan báwọn jòkó gbogbo mítìnì àti rọ́bítà àti tí ò sí rọ́bítà àfàwọn múfútì Ìwó ní ń bá ṣe ìjókòó papọ̀ báyìí kí ló ṣe lè lọ kó lọ jẹ ìmáàmù níwò tó wá lọ wádìí ẹ̀ ní Abẹ́òkúta gangan. wọ́n tọwọ́ bọ̀ délé ìwé tẹ́ ẹ ti kàwé láti kékeré ó ti pẹ́ gba àwọn dìgírì dọ̀tọ̀ yìí ṣé wọn ò tọwọ́ bọ̀ ní ìwé yín gangan tẹ́ tó rí gbà
abẹ́rẹ́ ni o ìtọ́ bá ti pè ní pé ìdílé báyìí ni wọ́n ti ń ṣe inú ìdílé mẹ́fẹ̀ẹ̀fà yẹn kó lọ mú ẹbí rẹ̀ wá nínú ẹ̀ Ìlara mọ́ torí ó lè dẹ̀yìn wọ́ọ̀ lákàfẹ́ mú ní Ìlara yes ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kò wọlé sá as a lawyer kò lè wọlé at all ìfẹ́ inú yín lè fẹ́ ṣe síbẹ̀ lágbájá ó dà ọba wo ni kì í mú ìmọ̀ Central Mosque pátápátá ìmọ̀ ọba lónìí Haúsá Central Mosque ọba lónìí ńlọ ní kálukú náà fi ní tiẹ̀ tó o bá lè kírun nítorí pé ọba yìí lónìí wà láìpàláì lọ́kọ́ mọ́sálásí ẹ̀ fàdà. ẹ̀kan lè máa sọ̀rọ̀ pẹ̀lú agbárí báyìí ká máa kó yín jẹ ìfẹ́ inú yín tẹ́ gbé wọnú ẹ̀sìn a ò lè gbà wọlé sá with due respect a lè gbà wọlé torí wọ́n sọ̀fọ̀ àwọn nǹkan míì tẹ́ kó sínú ẹ̀sìn ó ti lọ́mẹ̀yìn náà lẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn yọrí Yorùbá ẹ̀dẹ̀ ní culture ṣé ẹ fẹ́ sọ fún mi pé àwọn ìyàwó yín gan ṣé wọ́n ń wọ ìjà làpáyà láyé tí wọ́n ń lò náà ìfẹ́ inú yín lè fi ń títì kiri náà èmi ní fọ́tò òbí táwọn ìyàwó yín wọ́n lọ kí bàbá kaba ìwọ́n dẹ̀ pé kúnlẹ̀ fún bàbá yẹn ẹ̀dẹ̀ ní òsì kúnlẹ̀ làpáyà ni wọ́n lò ìfẹ́ inú yín lè fi tírìtì ọ̀rọ̀ yìí ẹ̀ lè rí anybody náà pa ní court lórí ọ̀rọ̀ yìí tí àwọn èèyàn bá ní tọwọ́ bọ̀ yes ẹ̀ lè rí mú jẹ at all n tó máa mú imú rí jẹ ní wípé kó lọ yọ orúkọ rẹ̀ kúrò nù ìdílé Ayílára ìdílé Ayílára wo ló jẹ́ Ayílára wà lọ́rin Ayílára mi kò sì sí mi ti ń jẹ́ Ayílára nílùú Ògbómọ̀ṣọ́ àwọn yẹn nìkan náà ni Ayílára wà lábẹ́òkúta Ayílára wà níjẹ̀bú Ayílára wà ní Ọ̀ṣun stéètì Ayílára wà nílọrin ó yá ìdílé Ayílára tó bá ti wá kó dẹ̀ kó mú fọ́tò àwọn bàbá rẹ̀ jáde kó wá mú ẹ̀gbọ́n bàbá rẹ̀ jáde tàbábùrò bàbá rẹ̀ jáde kó wá ìyá rẹ̀ sì lóhùn òbí mọ́ sílé Ayílára tọ́ yìí náà ó ti fojú hàn ẹ wá ní wọn mú yàn ó ti ta gẹ́gẹ́ nígbà tó ṣẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ yẹn méjì wọn kọ́ wá ìkan tiẹ̀ tó ń jẹ́ Haúsá wọn ò tiẹ̀ bí léèrè irú ìjọ wo ló wà áìdá ìjọba nìṣúná Kọ̀dìríyà ò ti dà ní àkókò bàbá ò béèrè rárá wọ́n dẹ̀ láwọn méjì náà ń jà sí ọba Agége yẹn wọ́n dẹ̀ gbé wọn wá ẹnì kejì náà wọn ò ní lọ torí bàbá Mùdírù Mọ́ríkàsì kì í ṣe jàmá nìṣúná kò ní ṣe interview fóun nígbà tí ò sọ́kọlọ ẹ̀ kí lè sọ tẹ́ ẹ bá ní interview nìkan ṣe wọ́n lè kọ́yàn ní kẹ́wù yìí lọ náà to be practice. ìmáàmù tá a máa sọ pé kìnnì kan ìmáàmù ó lè nílé kẹ́wù tí ó kọ́ mọ́. second ẹ má fi wú alójú o kì í ṣe big assignment ǹjẹ́ ti bọ̀ n tó máa lò àti kíni wákàtí mélòó tàbí sálámà mélòó nǹkan kàtẹ́ bí wọ́n léèrè ó dẹ̀ kún ní nǹkan kàtà bí wọ́n léèrè Haúsá ló jẹ́ wọ́n lè gbé fún wọn ò fẹ́ mọ̀ bóyá Sàláfì ni tàbí Tìjàníyà ni bàbá gbé fún ọba sì ló wà lórí ìjókòó ìjọ náà lọ́ba lóun náà tó fọ́dà Kùránì láti ṣe òun mọ̀ pé irú nǹkan báyìí wà nù ẹ̀sìn Islam ó yá ẹ̀yin wá fẹ́ mọ̀ pé màálù níbò ọ̀dà fún wa for what ẹni jẹ́ lọ́yà ní iléèwé ilẹ̀ jẹ́ fún ṣùgbọ́n ní ẹ̀sìn ń tó tẹ́ ní lọ́rùn lẹ́ ń sọ. báwo àwa náà ti dáyé kì í ṣe òní kì í ṣàlàyé kéwú oríṣiríṣi àṣàlátù bọ́bá ń ṣàṣàlátù náà bó bá jẹ́ pé ilé Ayílára wọn ṣàṣàlátù ẹ̀ẹ́dẹ̀lẹ́bọ ni wọ́n. ẹ̀ẹ́dẹ̀ ni ẹ má kírun lẹ́yìn wọn náà àìmọye mọ́ṣáláṣí ṣùgbọ́n Central Mosque ọba lónìí nígbà wọn dẹ̀ fẹ́ kọ́ Central Mosque ní anywhere nílẹ̀ Yorùbá ọba máa lọ lóríṣà ó máa ní oníkíní ó máa ní kìrìsìtẹ́nì ó máa ní oníṣẹ̀ṣe bàbá wa Abdulhakeem Ọ̀yọ́ ṣé bí mùsùlùmí ni dọ̀là sì ń jẹ́ àkíìmù rẹ̀ ó ṣe kírísítẹ́nì dọ̀là ń jẹ́ àkíìmù rẹ̀ kò mọ̀ yọ oníṣàngó ni nísìn ṣé bí wọ́n ṣe ń ṣe ẹ̀ lè mú ìfẹ́ inú tí ń kẹ̀mẹ́ inú ìdílé inú àṣà ẹ̀ lè mú ìfẹ́ inú yín síbẹ̀. ẹ rí ìjọ tèmi ti mọ àfa Abdulhakeem yẹn pẹ̀lú òṣèlú náà ṣe ni wípé wọ́n fi ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nìkan kówó jọ jẹ ní house tán dẹ̀ fi àwọn náà ṣe nǹkan kan nínú house yẹn lẹ́yìn ìgbà tí pàǹtàbí lọ náà kán ni o lérò pé wọ́n sì wà ń bẹ̀ ìgbà wọn wá ń pariwo ń tó ṣẹlẹ̀ nínú òṣèlú yẹn ẹnu mọ́ àgbọ̀rọ̀ yẹn mọ́ o ò dẹ̀ fi lọ́ọ̀ kéwú wọn ò fi tọ́ o ní pé wọn ò gbọ́dọ̀ pa wọn lẹ́nu mọ́ ẹ ṣe yẹn lé ní ìgbà mo wá tún rí ibi tó ti ń ṣe birthday fún alájà wọn kọ́lọ̀ foríjì màmá wọ́n fi tẹ́rí gbaṣọ
happy birthday Allah, happy birthday Allah, happy birthday Allah. Anjoni orí mo jẹ́ kan náà mẹ́mbà wọn orí Facebook ńgbà yẹn. Ṣé wá rí gbà kan tó wà nígbà ọ̀rọ̀ àwọn ọmọ tó jáde nílọrin tí wọ́n kó òbí wọn lọ sí court torí pé ọkọ rẹ̀ ìdáná bó ṣe dáná kò kúnlẹ̀ kò tẹ̀ fáwọn kò ṣèṣe bí àná fáwọn títí tó sì fi kúrò léfòdìdí àwọn ọmọ kúrò léfòdìdí bí ọ̀sẹ̀ méjì bọ́sẹ̀ kan àwọn dẹ̀ lọ́rọ̀ ìdílé onídìílé kò kà wọ́n tọmọ fẹnu sí kí làwọn ṣe yẹn ìgbà wọn máa dé lórí pílátífọ́ọ̀mù wọn kí n yà yín lẹ́nu àwọn obìnrin tiẹ̀ àwọn obìnrin máa fẹ́ sọra wọn lọ́dọ̀ ọmọ tá a gbọ́ bẹ́ẹ̀ á pọ̀ tá a yá dànù ọmọ wọn gan tá à ń sanwó iléèwé fún nígbà yẹn 10,000 ó kó oṣù mẹ́ta fún oṣù mẹ́wàá táwọn fi san ẹni mú méjì ẹni mú mẹ́ta ẹni mú mẹ́rin ṣé wàá rà wá bẹ́ẹ̀ tá a jẹ́ àgbàlagbà tá a mú ọmọ lọ́dọ̀ wọn tá a ti gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu wọn ọ̀pọ̀lọpọ̀ ya dànù ní pé ara àwọn alákatakítí tiẹ̀ ni bàbá yìí obìnrin kan wá mú láti Canada ó wá mú fídíò bí tán ti ń ṣe birthday fún màmá wọn èmi náà wá rí fídíò bí tí wọ́n ti lọ kí bàbá wa kan àgbàlagbà ní nínú ẹ̀sìn àwọn ìyàwó wọn méjèèjì wá kúnlẹ̀ fún bàbá wọn ń kí bàbá àwọn dẹ̀ náà fẹ́ ṣe lecture ọjọ́ yẹn àwọn ìyàwó wọn yìí ò lo ìjáàbù owó òlo nìkan o làpáyà náà lò wọ́n wá ṣe ní bí ìbòrí bí àwọn màmá wa ayé àtijọ́ kí làwọn fẹ́ sọ fún wa lórí kíní mọ́tà tó máa gbọ́ agbogbo wa lọ́kọ̀ọ̀kan bá yẹn àwọn mú kíní ìyá ṣe bí bóyá rọ ni àwọn à ń ṣa gbogbo ibi tá a ti fẹ́ tá a ti rí nǹkan sọ pé ìfẹ́ inú wọn náà ń sọ jáde tẹnu wọn dùn báyìí yẹn kápò lẹ́yìn à ń gbèrò sọ́kọ̀ fún bàbá yẹn gbà nìkan Ọlọ́run ṣe kẹ́ẹ̀pù wọn fáwọn ọmọ tí wọ́n wà lọ́dọ̀ wọn nígbà náà kì í ṣowó kékeré náà ń káàṣì lọ́wọ́ wa lóṣooṣù 10,000 ní san 50,000 lóṣù bẹ́ẹ̀ àlókòṣù mẹ́ta ni gbogbo wa yàrá kì í sì ṣe torí àwọn ọmọ yìí àwọn náà fi tí wọ́n bá tàwọn ọmọ yẹn jẹ́ bẹ́ẹ̀ kàn wá wọn bá jẹ́ sáláfí wọn bá àwọn jẹ́ sáláfí means man yìí is a politician àṣírí gbogbo wọn ló tún sìn Gumi tó àṣírí Saheed Shittu gan tó àṣírí wọn ń sọ̀rọ̀ àwọn ò gbọ́ tẹnìkan wọn ò mọ̀ pé etí táwa fi ń gbọ́ tiwọn àwa máa ń mú pọ́ìntì nínú ọ̀rọ̀ ní kí ṣe gbogbo téèyàn bá sọ lèèyàn bá pọ́ìntì inú ọ̀rọ̀ yẹn ni ẹ mú èlú bá aṣọ tẹ́lẹ̀ tá a lè ṣíṣì ìbágbé tí ìbá ṣe légbò nítorí bá ń wò wọ́n fún gbogbo tó ń sọ èdè ni wọ́n ń sọ lẹ́nu kì í ṣe pé àwọn ọlọ́bìnrin kan náà tó dáná rán lárúbáwá lẹ́nu tí ń sọ̀rọ̀ tí ń ṣe wáàsí kò lè di ìmọ̀ kò dẹ̀ wúlò kó kírun kó bọ̀wọ̀ fọ́kọ ẹ̀ ẹni gbogbo lárúbáwá ti dà lẹ́lẹ́lẹ́ wá àti tí ń ṣe bẹ́ẹ̀ bá aráwọn wúmù tẹ́tẹ́ lọ mọ́kà kan náà sùn ti àwọn lárúbáwá ti pẹ́ láìmọye ọdún tó yẹ pé mọ́kà ti di tọ́ílẹ̀tì fún wọn láti máa lọ bọ́bá dìde báyìí wọn lọ wúmúra nìyẹn kí ni wọ́n padà fi ṣe àtàǹpàkò náà fi ń gbé lọ́wọ́ àwọn bàbá tán halẹ̀ wípé ta ni lágbájá ta ni àmọ́ pé obì tí wọ́n bá fẹ́ dóyàwó níyàwó wọ́n dẹ̀ lọ gba òtẹ́ẹ̀lì ibẹ̀ wọ́n ti lọ fún àwọn obìnrin olóbìnrin mọ́lẹ̀ ibẹ̀ làwọn wúmù ti ń lọ ọdún ọkọ ọlọ́kọ a máa ṣe kínní a bá wọn pò ó. ẹ ṣe gan mo dúpẹ́ pọ̀ lọ yìí pé àjọ farabalẹ̀ wo fídíò yìí dáadáa etí ọ̀rọ̀ tó ń tibẹ̀ jáde ọ̀rọ̀ tó ti ẹnu Àmọ̀tẹ́kùn Oòduà àti bàbá tẹ̀ ń wù àbọ̀nfìlà yìí tó tẹnu wọn jáde àgbọ̀ dẹ ọ̀rọ̀ tẹ́tẹnu mọ̀mọ́ Kèsẹ́tì jáde nípa Lèmọ́mù Tọ́líà àgbọ̀ ọ̀rọ̀ tó tẹnu mọ̀mọ́ Kèsẹ́tì jáde lórí Honorable Yẹ̀pẹ̀ Àfáyẹ̀pẹ̀ àgbọ̀ mo wá fẹ́ ká sọ̀rọ̀ lé lórí ìṣeéṣe ká tó tún play kó tó di pé a máa sọ̀rọ̀ yìí dé ibì kan nísìnyí bàbá yìí tẹ̀ ń wò nísàlẹ̀ yìí bàbá yìí ń ṣe àfọ̀mọ́ ara tiwọn wọ́n ń ṣàfọ̀mọ́ ara tiwọn wọ́n dárúkọ bàbá wọn pinnu ilé bàbá wọn làwọn sì wà kódà dùn àwọn ti kọ́lé tara wọn pé ilé bàbá ọmọ kì í dẹ̀ bọmọ lẹ́rù ẹ̀rí pa ti gbọ́ bí fọ́nà fún sọ pé ó ṣeé ṣe ká tó tún play padà ká tó lè refresh brain wa pẹ̀lú rẹ̀ pé ilé bàbá ọmọ
kò dẹ̀ kí ń bọmọ lẹ́rù ní ṣèkísẹ́tì bàbá yìí ò tí ì pé dáadáa o tí wọ́n bá fẹ́ ṣèkísẹ́tì kó pé dáadáa torí gbà tí kíṣẹ́tì yẹn lọ di ẹ́ndì Àmọ̀tẹ́kùn Oòduà tó ń bi wọ́n wípé àbúrò yín ni wọ́n níhe ìyẹn Limamu Yunus Toliot ìyẹn àfáà tó tún wá kéwú tó tún wá lídìí irun rò pé Limamu Toliot ò sí nílé kò sí mọ́sálásí lọ́jọ́ yẹn sọ àfáà tó tún wá kírun fún wọn ìyẹn náà ń sì wọ́n lẹ́gbọ̀n òun ni pé gbogbo àwọn pátá inú ilé ẹgbẹ́ Ayílára ni làwọn ti wá ẹni tó bá wá jayàn kó pè ń láago kò nídìí kémi ó pè ọ́ láago rárá kò nídìí kí n pè yín láago rárá ẹ̀ tuntun fídíò míì sí ni bẹ́ẹ̀ ṣe júwe bàbá tiyín tẹ́ dárúkọ bàbá yín t'Àmọ̀tẹ́kùn Oòduà dárúkọ bàbá yín tẹ́tẹ̀ nílé bàbá yín wà nù agboolé yẹn pélé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù dó ẹ̀yìn ti kọ́ tiyín kódà inú ilé bàbá tiyín galẹ̀ wà báyìí lẹ́ ń gbé ẹ̀wà rí yẹn sí báyìí wà á tábọ̀ wà tàn mọ́lẹ̀ sí dáadáa bàbá yìí ní làákàyè bá wà tàn mọ́lẹ̀ sí dáadáa bá wà tàn mọ́lẹ̀ sí ṣé bàbá Limamu Tọ́líà mẹ́jà ti gbé láti bẹ̀ yẹn Limamu tó wá kírun sí yìí tá délé fún Limamu Tọ́líà ta ni bàbá tiwọn sọmọdélé bẹ́ẹ̀ bàbá tiwọn bọ̀ yín ò fi bẹ́ẹ̀ ṣe pàtàkì bọ̀ Limamu Tọ́líà gangan wà á tọ́ka bàbá tiẹ̀ náà nulẹ̀ yẹn dárúkọ bàbá wọn then ilé bàbá tiwọn náà nulẹ̀ yẹn mú débi sáré táwọn mọ̀lẹ́bí ń béèrè yẹn ẹ̀gẹ́ta ní yẹn sin báyìí dẹ́ẹ́ gbé Limamu Tọ́líà gan jáde bí Àmọ̀tẹ́kùn Oòduà ṣe dúró tí n ti interview yìí Limamu Tọ́líà ní ó sì kẹta yín Limamu Tọ́líà àwọn ní ó sì kẹta tàbí wá sì kẹta bẹ́yìn ṣe ń júwe bàbá tiyín wọ́n wá gbé máìkì sáwọn náà lẹ́nu àwọn ní ó júwe bàbá tiwọn wọ́n dárúkọ bàbá tiwọn ṣé àbúrò bàbá tiyín gangan ìní bàbá tó bí Limamu Tọ́líà ni abẹ́gbọ̀n bàbá tiyín dẹ́n tí ẹ bá wá sẹ̀gbọ́n tí ẹ sàbúrò báwo bàbá Limamu gangan ni wọ́n ṣe jẹ́nu ilé yẹn